Olúwa olùwò ayé, wọ́n ní àtọpẹ́ yẹ fún. Báwo la bá ti fẹ́ ọ tó, oníbú ọrẹ, oníbú ọrẹ, oníbú ọrẹ. Báwo la bá ti fẹ́ ọ tó, oníbú ọrẹ. Oòrùn ti ràn àti afẹ́fẹ́, gbogbo ewé kò so fẹ́rẹ̀. Wọ́n ló mú irúgbìn dára. Oníbú ọrẹ, oníbú ọrẹ o, oníbú ọrẹ, oníbú tó pọ̀ ní ọrẹ, oníbú ọrẹ. Báwo la bá ti fẹ́ ọ tó, oníbú ọrẹ. Fún ara líle wa gbogbo, fún gbogbo ìbùkún ayé. Thank you. Àwa ṣọpẹ́ àsìyìn ọ, oníbú ọrẹ, oníbú ọrẹ o, oníbú ọrẹ, oníbú ọrẹ, oníbú ọrẹ. Báwo la bá ti fẹ́ ọ tó, oníbú ọrẹ. Ó kojú wa ní ọmọ rẹ, ó fi fún ààyè ẹ̀ṣẹ̀ yìí. Pẹ̀lú rẹ lọ́fẹ̀ẹ́ ló ń fún wa ní ohun gbogbo. Oníbú ọrẹ o, oníbú ọrẹ, oníbú ọrẹ, oníbú ọrẹ. Báwo la bá ti fẹ́ ọ tó, oníbú ọrẹ. Ó fún wa ní ẹ̀mí mímọ́ rẹ, ẹ̀mí ìyè àti agbára. Ó rọ̀jò ẹ̀kún ìbùkún rẹ lé wa ní orí. Oníbú ọrẹ o, oníbú ọrẹ, oníbú ọrẹ, oníbú ọrẹ. Báwo la bá ti fẹ́ ọ tó, oníbú ọrẹ. Fún ìdáríjì ẹ̀ṣẹ̀ wa àti fún ìrètí ọ̀run, kí lóhun tá a bá fi fún ọ, oníbú ọrẹ, oníbú ọrẹ, oníbú ọrẹ, oníbú ọrẹ, oníbú ọrẹ. Báwo la bá ti fẹ́ ọ tó, oníbú ọrẹ. Ọwọ́ taná òfò ní, owó taná òfò ní, ṣùgbọ́n ìṣúra tí sáyé ní èyí tí a bùn ọ́ Olúwa. Oníbú ọrẹ, oníbú ọrẹ, oníbú ọrẹ, oníbú ọrẹ. Báwo la bá ti fẹ́ ọ tó, oníbú ọrẹ. Ohun tí a bùn ọ́ Olúwa, ó ṣàn lè padà fún wa. Láyọ̀lá ó ta ọ́ lọ́rẹ. Oníbú ọrẹ, oníbú ọrẹ o, oníbú ọrẹ, oníbú ọrẹ. Báwo la bá ti fẹ́ ọ tó, oníbú ọrẹ. Ìwọ ta tọ̀dọ̀ rẹ dìde, táwa tẹ̀bùn ní ìní wa.
jẹ́ ká lè bá ọ gbé títí. Oníbú ọrẹ, oníbú ọrẹ o, oníbú ọrẹ, oníbú ọrẹ, oníbú ọrẹ. Báwo la bá ti fẹ́ ọ tó? Oníbú ọrẹ, oníbú ọrẹ o, oníbú ọrẹ, oníbú ọrẹ o, oníbú ọrẹ. Báwo la bá ti fẹ́ ọ tó? Oníbú ọrẹ. Nípa ìfẹ́ Olùgbàlà tí ó ti tán, ojú rere rẹ̀ kí padà tí ó ti tán. Ọwọ́ lẹ́jẹ̀ o, ọwọ́ lẹ́jẹ̀ tó wà kan. Pípele dídí oore ọ̀fẹ́, agbára lọ́wọ́ tí gbà kò lè fi tán. Bí a wà nínú ìpọ́njú tí ó ti tán, ojú rere rẹ̀ kí padà wò tí ó ti tán. Ìgbẹ́kẹ̀lé Ọlọ́run dùn, ìgbé nínú Kristi lérè. Agbára lọ́wọ́ tí gbà mí kò lè fi kàn. Thank you, Father. Ẹ ṣé kábíyèsí, adúpẹ́, àyìn lógo. Ìyìn ẹlé rẹ Ọlọ́run àràbà ríbí. Ògo yẹ ọ́ o, àgbàlagbà oyè. Ìyìn yẹ ilé rẹ arúgbó ọjọ́. Ọba tó dá ayé sí bàbá rere. Ẹ gbọ́ ọpẹ́ wa kábíyèsí, ẹ gbà ìyìn, ẹ gbà ọpẹ́, ẹ gbà ìyìn, ẹ gbà ògo. Ọba ológo jùlọ, ọba ọlọ́lá jùlọ, ọba oníbọ̀ rẹ, ẹ gbà ìyìn, ẹ gbà ọpẹ́. Àwa márìndín ní orúkọ yín. Ọba atóbi jùlọ, onítẹ̀ ògo, ọlọ́wọ́ iná, ọba alágbára gíga gíga, ọba olùgbèjà wa, ọba tí ń gbani kúrò nínú ọ̀fìn ayé, ọba alágbára gíga, ọba oníbọ̀ rẹ, atóbi jùlọ. Adúpẹ́, àfihàn, àfi ọpẹ́, àfi ọlá, àfi ògo fún orúkọ yín ní òkè ọ̀run. Ẹ gbà ọpẹ́ wa, ẹ gbà ìyìn wa. Olúwa, bí a ṣe fẹ́ wọnú ọ̀rọ̀ yín lọ ní ọjọ́ òní, ẹ ṣí wa ní etí inú, ẹ ṣí wa ní ọkàn páyà, ẹ ràn wá lọ́wọ́ láti jẹ́ olùgbọ́ olùṣe ọ̀rọ̀ yín. Kí ọ̀rọ̀ yìí, Olúwa, kí ó ṣe wá ní àǹfààní, kí ayé wa kí ó rí ìtọ́sọ́nà ẹ̀mí mímọ́ ní orúkọ Kristi agbára wa. Àmín. Hallelujah. Ẹ̀yin Olúwa lógo, ògo fún oníbọ̀ rẹ̀. Ní ọjọ́ òní, ìní ọjọ́ 19 oṣù keje ọdún 2026, a ó wo àkọlé wa tó dálé lórí Kristi, ìránṣẹ́ pípé. Kristi, ìránṣẹ́ pípé. A ó rí ọ̀rọ̀ ẹni nínú ìwé Fílípì kejì, ìwé Fílípì orí kejì, láti ẹsẹ̀ 1 dé 16. Ó ní, nítorí náà bí ìtùnú kan bá wà nínú Kristi, bí ìṣìpẹ̀ ìfẹ́ kan bá sì wà, bí ìdàpọ̀ ti ẹ̀mí kan bá wà, bí ìyọ́nú àánú àti ìṣeun bá wà, ẹ mú ayọ̀ mi kún, kí ẹ̀yin kí ó lè jẹ́ onínú kan náà, kí ìmọ̀ yín kí ó ṣọ̀kan, kí ẹ sì ní ọkàn kan
ẹ má ṣe fi ìjà tàbí ògo asán ṣe ohunkóhun, ṣùgbọ́n ní ìrẹ̀lẹ̀ ọkàn ní kí olúkúlùkù ro àwọn ẹlòmíràn sí ẹni tí ó sàn ju òun tìkára rẹ̀ lọ. Kí olúkúlùkù yín kí ó má ṣe wo ohun tirẹ̀, ṣùgbọ́n olúkúlùkù ohun ti ẹlòmíràn. Ẹ ní èrò yìí nínú yín, èyí tí ó ti wà pẹ̀lú nínú Kristi Jésù, ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run, tí kò kà sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba, ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀. Ó sì mú àwọ̀ ìránṣẹ́, a sì ṣe é ní àwòrán ènìyàn. Nígbà tí a sì ti rí i ní ìrí ènìyàn, ó rẹ ara rẹ̀ sílẹ̀, ó sì tẹríba títí di ojú ikú, àní ikú orí àgbélébùú. Nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi, ó sì ti fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ, pé ní orúkọ Jésù ní kí gbogbo eékún kí ó máa kúnlẹ̀, àwọn ẹni tí ń bẹ ní ọ̀run àti àwọn ẹni tí ń bẹ ní ilẹ̀ àti àwọn ẹni tí ń bẹ nísàlẹ̀ ilẹ̀, àti pé kí gbogbo ahọ́n kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa, fún ògo Ọlọ́run Baba. Nítorí náà ẹ̀yin olùfẹ́ mi, gẹ́gẹ́ bí ẹ̀yin ti ń gbọ́ràn nígbà gbogbo, kì í ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan, ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí, ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì, nítorí pé Ọlọ́run ní ṣiṣẹ́ nínú yín láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀. Ẹ máa ṣe ohun gbogbo ní àìsí ìkùnsínú àti ìjiyàn, kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù, ọmọ Ọlọ́run aláìlábàwọ́n láàrin oníwà wíwọ́ àti alárékérekè orílẹ̀-èdè, láàrin àwọn ẹni tí à ń rí yín bí ìmọ́lẹ̀ ní ayé. Ẹ sì máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde, kí èmi kí ó lè ṣògo ní ọjọ́ Kristi pé èmi kò sáré lásán, bẹ́ẹ̀ ni èmi kò sì ṣe làálàá lásán. Kí Olúwa kí ó bùkún fún gbígbọ́ àti kíka ọ̀rọ̀ rẹ̀. Ìyẹn ni pé ní èní à ń wo ìwé tí Paul kọ, lẹ́tà tí Paul kọ sí àwọn ìjọ Fílípì ní Philippians chapter 2. Ìyẹn ni pé chapter 2 yóò wà lára àwọn chapter mẹ́rin tí Paul kọ sí ìjọ Fílípì. Ó dẹ̀ sọ fún wọn nínú orí kejì yìí wípé kán ṣe ohun kan fún òun, kán ṣe kí ni o, kí wọ́n ní inú kan láàrin ara wọn. Látìgbà tí ìjọ Ọlọ́run ti bẹ̀rẹ̀ nínú ìwé Acts, lẹ́yìn tí Kristi fi ayé lẹ̀ nínú ara, gbogbo àwọn tó ń wá sínú Kristi látìgbà náà di sìn, ohun kan ṣoṣo ni Ọlọ́run ń béèrè, ohun kan ṣoṣo ni Kristi ń gbà ní àdúrà, òun dẹ̀ ni kí ni o, kí Olúwa Baba ọ̀run kí ó lè ṣe wá ní ọ̀kan bí Kristi àti Ọlọ́run Baba ti jẹ́ ọ̀kan. Ìyẹn ni pé gbogbo ìjà àti aáwọ̀ àti ìkùnsínú tí ó wà láàrin wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ síra wa nítorí iṣẹ́ èṣù ni. Èṣù òun ni ó ń fa ìkùnsínú, èṣù òun ló ń fa aáwọ̀ àti ìjà, èṣù òun ló ń fa kí ọmọ lẹ́yìn Kristi kó máa tàwọn síra wọn, kó máa ríra wọn gẹ́gẹ́ bí ọ̀tá, kó máa ríra wọn gẹ́gẹ́ bí olùṣe búburú, kó máa fi ìjà àti ìwà ìbàjẹ́ kó máa fi kọjú sí ara wọn. Ìyẹn ni pé kí a tó lè pera wa ní ọmọlẹ́yìn Kristi ní tòótọ́, a gbọ́dọ̀ ní inú kan sí ara wa. A gbọ́dọ̀ ní kí ni o, ọlá inú kan. Kọ̀ọ̀kan ṣe Yorùbá nìkan ni wọ́n gbọ́dọ̀ ní inú kan, ṣùgbọ́n àwa ọmọlẹ́yìn Kristi náà a ní láti ní inú kan síra wa. Ìyẹn ni pé ó sọ báyìí pé ká má ṣe fi ìjà tàbí ògo asán ṣe ohunkóhun. Ohunkóhun tá bá ń ṣe ohun rere pẹ̀lú ìjà àti ògo asán, ohun rere náà yóò di ohun búburú. Ìyẹn ni pé tá bá tiẹ̀ ní à ń ṣiṣẹ́ fún Ọlọ́run gan, ṣùgbọ́n tó jẹ́ wípé ìjà là ń fi ṣiṣẹ́ Ọlọ́run ní gbogbo ìgbà,
à ń ní ìkùnsínú, à ń wá ògo asán, iṣẹ́ rere tá à ń ṣe yóò di búburú, kò dẹ̀ ní ìtẹ́wọ́gbà níwájú Ọlọ́run bàbá. Ìyẹn ni pé kí a má ṣe wo ohun tiwa nìkan, ṣùgbọ́n kí a wo ohun tẹlòmíràn. Ìdí nìyẹn tí Kristi ṣe jẹ́ ìránṣẹ́ pípé. Nítorí nígbà tí Kristi wá ṣiṣẹ́ ìránṣẹ́ fún Ọlọ́run bàbá, nígbà tó wá jíṣẹ́ tí bàbá rán, kò wá ògo titi rẹ̀ nìkan, kò tiẹ̀ wá ògo tiẹ̀ rárá, ṣùgbọ́n gbogbo nǹkan tó ń sọ ni pé òun wá láti ṣe ìfẹ́ bàbá. Ìyẹn ni pé òun ò lè dá ṣe ohun kan fúnra òun, bí kò ṣe ohun tí bàbá bá ṣe, ohun tí òun bá rí tí bàbá ń ṣe ni òun yóò ṣe pẹ̀lú. Ẹ jẹ́ kí a kẹ́kọ̀ọ́, ẹ jẹ́ kí a fi ìkọ́gbọ́n, ẹ jẹ́ kí a fi Kristi Olúwa wa ṣe àwòkọ́ṣe, kí a má ṣe ní ìkùnsínú, kí a má dẹ̀ ṣe wá ògo asán, kí a má máa wá ògo àti ìbùkún tira wa nìkan, ṣùgbọ́n kí a ní àròjinlẹ̀ àti ìfẹ́ ara ẹnìkan sí ìkejì. Ó ní ẹ ní èrò yìí nínú yín, èyí tí ó ti wà pẹ̀lú nínú Kristi Jésù, ẹni tí ó tilẹ̀ jẹ́ àwòrán Ọlọ́run, tí kò kà á sí ìwọra láti bá Ọlọ́run dọ́gba, ṣùgbọ́n ó bọ́ ògo rẹ̀ sílẹ̀. Ìyẹn ni pé Kristi Jésù Olúwa wa, nígbà tí wọ́n máa wá sí ilé ayé yìí ní àtijọ́, tí wọ́n máa wá nínú ara, wọ́n ṣe kí ni o? Wọ́n bọ́ ògo Ọlọ́run tí wọ́n ní, wọ́n bọ́ kalẹ̀. Ìyẹn ni pé Kristi ò kọ̀ di ọmọ ènìyàn lásán. Kristi ní láti bọ́ ògo Ọlọ́run wọn, wọ́n ní láti bọ́ ògo yẹn kalẹ̀, wọ́n ní láti di ènìyàn, wọ́n ní láti di ẹlẹ́ran ara, wọ́n jẹun bí ènìyàn, wọ́n ṣu bí ènìyàn, wọ́n sùn bí ènìyàn. Kódà àfàìmọ̀ kí wọ́n má máa ṣàìsàn bí ènìyàn, bí kò ṣe wípé wọn ò ní àtọ̀ ọkùnrin nínú wọn. Ìyẹn ni pé gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ sí ènìyàn nínú ayé, gbogbo ìdojúkọ ẹlẹ́ran ara, òun ni Kristi dojúkọ. Kódà ìjìyà tí kò tọ́, ìjìyà tí ó tọ́ sí ẹlẹ́ṣẹ̀, ìjìyà tí ó tọ́ sí ọ̀gárá ọlọ́ṣà, òun ni wọ́n fi kan Kristi. Ìdí nìyẹn tó jẹ́ wípé Ọlọ́run bàbá wọ́n fi ṣe kí ni o? Wọ́n fi ògo àìdíbàjẹ́ fún Kristi Ọlọ́run ọmọ. Ìyẹn ni pé Kristi bọ́ ògo sílẹ̀, wọ́n mú àwọ̀ ìránṣẹ́ wọ̀, wọ́n àṣìṣe ní àwòrán ènìyàn. Nígbà tí a sì rí ní ìrí ènìyàn, ó rẹ ara rẹ̀ sílẹ̀. Ẹ̀rí bẹ́ẹ̀ yẹn. Ó rẹ ara rẹ̀ sílẹ̀, ó sì tẹríba títí di ọjọ́ ikú, àní ikú orí àgbélébùú. Kristi rẹ ara wọn sílẹ̀, wọ́n dẹ̀ tẹríba di ọjọ́ ikú. Kí nìdí? Torí ìfẹ́ bàbá. Torí Kristi fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run bàbá. Nítorí náà Ọlọ́run pẹ̀lú sì ti gbé e ga gidigidi, ó sì ti fi orúkọ kan fún un tí ó borí gbogbo orúkọ. Ìyẹn ni pé ní orúkọ Jésù ni kí gbogbo eékún kí ó máa kúnlẹ̀, àwọn ẹni tí ń bẹ ní ọ̀run àti àwọn ẹni tí ń bẹ ní ilẹ̀ àti àwọn ẹni tí ń bẹ nísàlẹ̀ ilẹ̀, àti pé kí gbogbo ahọ́n kí ó máa jẹ́wọ́ pé Jésù Kristi ni Olúwa, fún ògo Ọlọ́run bàbá. Bàbá wọ́n fi ògo fún orúkọ ọmọ, nítorí ọmọ ṣe onítẹríba àti ìránṣẹ́ pípé. Ọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ fún bàbá títí di ọjọ́ ikú. Nítorí náà bàbá jí ọmọ kúrò ní inú òkú, bàbá sì sọ ọmọ di ológo pípé. Nítorí náà ẹ̀yin olùfẹ́ mi, gẹ́gẹ́ bí ẹ̀yin tí ń gbọ́ràn nígbà gbogbo, kì í ṣe nígbà tí mo wà lọ́dọ̀ yín nìkan, ṣùgbọ́n pàápàá nísinsìnyí tí èmi kò sí, ẹ máa ṣiṣẹ́ ìgbàlà yín yọrí pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Ìyẹn ni pé a ní láti kẹ́kọ̀ọ́, a ní láti kọ́gbọ́n, a ní láti fi Kristi ṣe àwòkọ́ṣe. Ìyẹn ni pé Ọlọ́run ní ṣiṣẹ́ nínú wa láti fẹ́ àti láti ṣiṣẹ́ fún ìfẹ́ inú rere rẹ̀. Ẹ máa ṣe ohun gbogbo ní àìsí ìkùnsínú àti ìjiyàn. Bí gẹ́gẹ́ bí Kristi ṣe ṣe ìfẹ́ bàbá láì kùnsínú, láì jiyàn. Ó ní oúnjẹ mi àti ẹran mi, òun ni láti ṣe ìfẹ́ bàbá, láti ṣiṣẹ́ tí bàbá rán mi àti láti parí rẹ̀. Ẹ jẹ́ kí a ní irú èrò kan náà sí ọmọnìkejì wa, láti fìfẹ́ hàn àti láti wá ọ̀nà láti san rere fún àwọn ọ̀tá wa.
kí ẹ̀yin kí ó lè jẹ́ aláìlẹ́gàn àti oníwà tútù, ọmọ Ọlọ́run aláìlábàwọ́n láàrin oníwà wíwọ́ àti alárèékérekè orílẹ̀-èdè, láàrin àwọn ẹni tí à ń rí yín bí ìmọ́lẹ̀ ní ayé. A wà láàrin ayé tó burú, ayé tó kún fún júùjú, ṣùgbọ́n ìmọ́lẹ̀ Ọlọ́run tí ó ń tàn nínú wa ó gbọ́dọ̀ tàn ní àyíká wa, láàrin àwọn ènìyàn búburú tí à ń gbé pẹ̀lú. Ẹ sì máa na ọwọ́ ọ̀rọ̀ ìyè jáde, ìyẹn ni pé ọ̀rọ̀ Ọlọ́run kò gbọ́dọ̀ fi wá sílẹ̀ nígbà kankan. Nínú ayé búburú yìí, ọ̀rọ̀ Ọlọ́run nìkan ló lè fa ọkàn padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Kí èmi kí ó lè ṣògo ní ọjọ́ Kristi pé èmi kò sáré lásán, bẹ́ẹ̀ ni èmi kò sì ṣe làálàá lásán. Tí ọ̀rọ̀ Ọlọ́run ò bá sí ní ẹnu wa àti ní ọkàn wa, a ó kọ̀ dàbí àwọn tí wọ́n ń ṣògo asán tàbí àwọn tí wọ́n ń wá ojúrere ènìyàn. Ṣùgbọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run bá kúnnú wa, a ó fi ògo fún Ọlọ́run nínú ohun gbogbo tí a bá ń ṣe. Kí Olúwa kí ó kọ́ wa mọ̀ ṣe nínú ọ̀sẹ̀ yìí, kí a rí ojúrere Ọlọ́run àti ènìyàn. Nínú ọ̀sẹ̀ yìí kí àánú kí ó wá wa rí. Nínú ọ̀sẹ̀ yìí kí ìbùkún Ọlọ́run kí ó má fi wá sílẹ̀. Kí Ọlọ́run kọ́ wa láti sá fún ẹ̀ṣẹ̀. Kí Ọlọ́run fún wa ní ẹ̀mí ìkóra ẹni níjàánu, láti fi ara sí abẹ́ ìtọ́ni ẹ̀mí, kí a lè rìn déédéé gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń retí ìjọba Ọlọ́run. Olúwa ẹ gbọ́ ọpẹ́ wa, ẹ gba ìyìn wa. A ó máa yìn, a ó máa gbé yín ga. Ògo ni fún orúkọ yín ní òkè ọ̀run, ní orúkọ Kristi agbára wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ẹ̀yin Olúwa lógo, ògo f'Olódùmarè.